Auzubillahi minash shaitani rajim, bismillahir rahmanir rahim. Ọpẹ́ ni fún Ọlọ́run ọba àlékè ọlá, ọba tí ó ń bẹ ní àná, tí ń bẹ léni, tí ó tún mọ̀ bẹ títí láé. Yorùbá ní ẹkú ilé báyìí làákàrà lé, ẹ káàbọ̀ lákérò ọ̀nà. Ǹjẹ́ tá a bá ti rí rẹni tó bá tójọ́ méjì jọ́ mẹ́ta, ẹkú àti làákìrẹ ni. Èmi ọmọ yín, ọ̀rẹ́ yín, àbúrò yín, Malam Habibullah Àríṣekọ́lá Adélékè Àkànfẹ́, ọmọ àjẹ́ Ọlọ́run tí gbogbo yín ti mọ̀ náà ni. Lónìí mo wà pẹ̀lú bàámi àgbà tí mi tó dárúkọ wọn. Ilé kálámù ńlá wà níbi tí wọ́n ti ń fi kálámù dámọ lẹ́kùn àríṣe kándúkándú. Yorùbá ní ẹnu àgbà báyìí ni obì tí gbó. Ará àlejò síre kò ní mọ ẹdìẹ dúdú nínú sàásùn. Bàámi ò bá ń dárúkọ wọn fún gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ wa àti ẹ̀yin tẹ́ ń wò wá nílé. Bàámi, ẹ dákun, ẹ bá mi dárúkọ yín fún gbogbo àwọn tí wọ́n ń wò wá àti àwọn tí wọ́n ń gbọ́ wa nílé. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Alhamdulillahi rabbil alamin. Arrahmanir rahim. Maliki yawmiddin. Iyyaka na'budu wa iyyaka nasta'in. Ihdina siratal mustaqim. Siratal ladzina an'amta alayhim ghayril maghdubi alayhim waladdallin. Àmín. الحمد لله الذي لم يتخذ ولدا ولم يكن له شريك في الملك Allah. ولم يكن له ولي من الذل وكبره تكبيرا. Allahu Adá akbar. ọpẹ́ fún Ọlọ́run Alhamdulillah. ọba tó ní gbogbo ohun tí ń jẹ́ ọpẹ́. Allah. Lára èyí tó jẹ́ gbòógì nínú ọpẹ́, òun lọmọ ìyá wa tó wá bá wa pé òun ó wà á lónìí Allahu akbar. láti wá fi wá hàn lórí atẹ́gùn. Allahu akbar. Kì í ṣe túláàsì fọ́lọ́run lẹ́nu àná ó lè dá nǹkan rú kírú ìjókòó yìí má ṣẹlẹ̀ láàárọ̀ yìí. Allahu akbar. A dá ọpẹ́ fọ́lọ́run Alhamdulillah. dájọ́ tọ́jọ́ náà sì kò. Alhamdulillah. Orúkọ mi ni Alhaji Alfa Abdulrasheed Muhammadu Yusuf Allahu akbar. Akéwúsọlá tí gbogbo ayé mọ̀ sí fúnra ẹ̀. Allahu akbar. Mani amila sọliha Falinafsi. falinafsihi wa mana asaa fa alayha wa ma rabbuka bizalami lil abid. Allahu akbar. Bàámi, Náà. ẹ ṣé mo dúpẹ́. Ọlọ́run jẹ́ kí a máa rí yín bá. Àmín. Kó tó di pé a máa lọ, ẹ jẹ́ n bẹ̀rẹ̀ láti ibi tí ẹ ti gbé wọlé o. Alhamdulillah. Ẹ má bínú, ẹ dákun, ẹ ní nígbà tẹ́ ń sọ orúkọ yín, ẹ wá ní fún rẹ̀. Bẹ́ẹ̀ni, Ẹ dákun, ẹ mọ̀, wọ́n ní moko ìmọ̀ lápẹ̀rẹ̀. bẹ́ẹ̀ni. Fún rẹ̀ ń ṣé ẹ̀yin lẹ wò pé ẹ fẹ́ máa jẹ́ fún rẹ̀ ni àbí ó ní nǹkan kan tí ó so mọ́ orúkọ yẹn Bàámi? Ó ní nǹkan tí ó so mọ́. Allahu akbar. Tí n bá ń ṣe wáàsí, Náà. mo máa ń sábà sọ lójú wáàsí mi pé èèyàn kì í ṣe dáadáa síyàn, èèyàn kì í ṣe aburú síyàn. Èyí tó bá ti lẹ̀kùn mọ́ ọ̀pẹ yóò lẹ̀ mọ́ Òun padà. náà ni pé yé pamọ́ ní àmìlà sọ́ọ̀lì yá Fali nafsi. èyí téèyàn tó mọ̀ kó tó bá ti sọ mọ́kọ̀ láì lọ tó sọ mọ́ra kọ́mọ rẹ̀. ṣeré bó èmi mo ra mọ́tò fẹ́ nìkan, Allahu èmi mo akbar. rẹ́ kàn ẹnìkan ní mọ́kà rárá o. Allahu. Ọ̀rọ̀ ra rẹ, Ẹdìẹ tó tọ̀ ọ̀rọ̀ sí mọ́tò sàásùn fúnra ní rẹ. Kò Allah. sí kinní kan, Allah. gbogbo ń tẹ́dà bá ṣe Fúnra kó rẹ̀ ni. ṣe fúnra rẹ̀. Allahu akbar. Inú mi sì dùn pẹ̀lú Ó ṣe fúnra nǹkan tí rẹ̀. orúkọ yẹn bá dé. Mm. Bàámi, Náà. ẹ ṣé gan, mo dúpẹ́. Ní tá a bá ní pé ká mọ̀ ká ní ení èjì yàtọ̀ sí inú ìlú tá a wà yìí, Àdúpẹ́. nínú èèkàn lórílẹ̀ òun ni Bàámi jẹ́. Ọlọ́run ló wí bẹ́ẹ̀. Tí a bá wá tiẹ̀ sọ pé ká mọ̀ wò ó ní ení èjì, ó ti tó bí ìgbà wo, bí ọdún wo tẹ́ ti wà lójú ọ̀nà tẹ́ wà yìí? Alhamdulilayi rabbil alamin. Allahu akbar. Wọ́n bí mi sínú Islam. Allahu akbar. Mo dúpẹ́ fún Ọlọ́run. Kì í ṣe born again. Allahu akbar. Wọ́n bí mi sínú Islam. Bàbá tó bí mi a máa jẹ́ Muhammadu Yusuf. Allahu akbar. Bàbá tó bí a máa jẹ́ Muhammad. Allahu akbar. Màmá tó bí mi Mùsùlùmí ni wọ́n ń pè ní Ummul Khairi. Ìyá tó bí ń jẹ́ Fatima. Allahu Bàbá tó akbar. bí ń jẹ́ Ahmad. Hmm. Mùsùlùmí ni mí, mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Allahu akbar. Alhamdulillah. Ẹlẹ́ẹ̀kejì, nígbà tí à ń dàgbà bọ̀, Náà. àti ilé kéwú àti skul àsìkò kan náà la bẹ̀rẹ̀ rẹ̀. Àti ilé kéwú Àti school. àti ilé ìwé. Àsìkò kan. Allah. Kì í ṣe pé a ti parí ilé kéwú ká tó lọ ilé ìwé. Kì í sì Kì í ṣe ṣe pé pé a a ti lọ parí ilé ilé ìwé ìwé ká tó lọ ilé kéwú. Allahu akbar. Adú ọpẹ́ tó pọ̀ fún Alhamdulillah. náà. Bàámi, Náà. ẹ ṣeun. Ní inú ìlú tí a wà yìí, Náà.
pẹ̀lú pé ọlọ́run jẹ́ kí ẹ jẹ́ èèkàn mùkádámù àgbà Naam. fún gbogbo n tí ń jẹ́ ilẹ̀ ìbọ̀lọ́ Adúpẹ́. pátá. Naam. Bá mi ǹjẹ́ a ti réyàn kan tó ti wà ní ipò yìí rí àti pé kí ni nígbà tẹ́ ẹ̀ tí ì dé ipò yìí kí ni àwọn nǹkan tí ẹ lè sọ báwo ni ìgbà tí ẹ dépò yìí báwo ló ṣe rí sígbà tẹ́ ẹ̀ tí ì dé ipò ìtẹ́wà. Alhamdulilayi rabbil alamin. Allahu akbar. A dá ọpẹ́ fún Ọlọ́run. Alhamdulilayi. A tún bọ́ sí ìpele kejì nu. Allahu akbar. Ànábì wa Muhammad. Sallallahu alayhi wa sallam. Àlékún kí àlékún gẹ̀ bá ní ṣe fún. Sallallahu alayhi wa Bàbá wa sallam. Sheikh Tijani. Radiyallahu ta'ala Àlékún kí anhu. àlékún gẹ̀ bá ṣe fún. Àmín ya Allah. Bàbá wa Sheikh Ibrahim. Yes. Àlékún kí àlékún gẹ̀ Ọlọ́run bá ṣe fún. Àmín ya Allah. Bàbá wa Saidi Ali Sisi. Sizi. Àlékún kí àlékún gẹ̀ bá ṣe fún. Àmín ya Allah. Bàbá wa Hasan Zizi. Sizi. Àlékún kí àlékún gẹ̀ ọlọ́bọ̀sà bá ṣe fún. Àmín ya Allah. Wá wọlé àti wọn bàbá wa Mọ̀lánà Sheikh Jami. Búlàlà. Radiyallahu ta'ala anhu. Ọlọ́run bá ṣàlékún kẹ́. Àmín ya Bá Allah. ṣàlékún gẹ̀. Àmín ya Allah. Ẹkún òṣè àdánù má fi wọnú lé. Àmín ya Allah. Wá wọlé àti wọn bàbá wa àgbà bàbá wa olóhùn yọ. Allah. Bàbá wa Mustapha olóhùn yọ. Radiyallahu ta'ala Àkànjí anhu. ọlọ́mọsá bá ṣàlékún kẹwọn. Àmín ya Ilé wọn Allah. mọ̀jà kó dàrú. Àmín ya Mọ̀jà Allah. sunkún nílé. Àmín ya Allah. Ọlọ́dàbí lọ́dọ̀ lọ. Sallallahu Ọ̀rọ̀ alayhi wa ṣe sallam. ọ̀rọ̀ àdóríkodò sunkún ọlọ́mọdé wọnú. Àmín ya Allah. Ọlọ́dàbí lọ́dọ̀ lọ. Sallallahu alayhi La wa hawla sallam. wala quwwata Illa illa billahi billah. aliyyil azim. Ń tẹ́ wá béèrè ni pé ǹjẹ́ ẹnìkan ti kọ́kọ́ jẹ mùkádàm Bẹ́ẹ̀ni. ṣáájú ní Ọ̀fà. Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ ni Allahu akbar. lójú ayé bàbá wa Mọ̀lánà Sheikh Jami radiyallahu anhu. Búlàlà. Bàbá wa àgbà bàbá wa Abdulhamid Muhammad Al-Awwal Allahu ìbùkún akbar. Ọlọ́run Hmm. àwọn ni wọ́n ti kàwláàkìdé. Hmm. Bàbá sì fẹ́ràn bàbá wa Sheikh Ibrahim. Allahu akbar. Nígbà tí wọ́n jíṣẹ́ pé báyìí ni àwọn bá dé bàbá wa níbùkún Ọlọ́run inú bàbá wa Mọ̀lánà Sheikh Jami inú wọn dùn. Radiyallahu ta'ala anhu. wọ́n wá ní ìjọ ní ìwé ẹ̀rí Allahu akbar. pé ọlọ́dọ̀ Sheikh Ibrahim sì fún ọ ní ìwé ẹ̀rí pé ọwádọ̀ àwọn sì tú ọ lẹ̀ nírọ̀rùn. Ǹjẹ́ o wà certificated? Bẹ́ẹ̀ ni Hmm. wọ́n ní àwọn wà pẹ̀lú ẹ̀. Allahu akbar. Bàbá ní tó bá rí bẹ́ẹ̀ kán lọ mú sàtífíkẹ́tì náà wá. Wọ́n wá mú wá ọ̀dọ̀ bàbá Sheikh Jami. Allahu akbar. Wọ́n wá fi sàtífíkẹ́tì yẹn sọ́dọ̀ jọ́ kìíní jọ́ kejì jọ́ kẹta wọ́n wá pe bàbá wa níbùkún Ọlọ́run pé mo rí Hmm. bí wọ́n ṣe sáìn rẹ̀ àwọn tó jókòó ọ̀rọ̀ tí wọ́n sọ gbogbo ẹ̀yányán Allahu olóhàn akbar. sáwọn. Allahu akbar. Láti- Ní tí Jami ń sọ fún Bẹ́ẹ̀ wọn. ni, látòní Allahu lọ akbar. ìwọ ni kó máa jẹ́ mùkádàm tí ó máa darí gbogbo àwọn tí wọ́n bá nífẹ̀ẹ́ sáwọn. Allahu akbar. Tí ń jẹ́ pé àwọn ni mùkádámù àkọ́kọ́. Àwọn náà ń fòyàn lọ́wọ́ Allahu àwọn náà akbar. ń ṣe tẹ́rbíà fún yẹn Allahu akbar. látò orí àwọn Mọ̀lánà Sheikh Jami. Radiyallahu ta'ala anhu. Làṣẹ náà ti wá sórí bàbá wa àgbà Muhammad Awwal Abdulhamid ìbùkún Ọlọ́run. Allahu Àlékún kẹ́ akbar. àlékún kẹ́ bá a ṣe fún bàbá náà. Àmín ya Allah. Lẹ́yìn ìgbà tí bàbá ṣe ń ti kọ́ ó tún wá kan bàbá wa àgbà Muhammadu Bello Ìyáyè. Radiyallahu ta'ala anhu. Ọlọ́run kó bá a ṣàlékún kẹ́ àti ìgẹ̀ fún àwọn náà. Àmín ya Allah. Àwọn náà lò lọ́dún tó pọ̀ ó dùn ó dára ó lárinrin bíi ti bàbá níbùkún Ọlọ́run. Allahu akbar. Nígbà tí bàbá wa ṣe ń ti kọ́ làwọn Tìjàníyà fúnra ara wọn náà wá gbé bá mi lé pé kí n jẹ́ ẹni tí ó mọ̀ darí àwọn tí ó mọ̀ jẹ́ mùkádàmù àgbà. Allahu akbar. Wọ́n wò sùnsùn pé nínú akitiyan, nínú Alhamdulillah. ìgbà fún nínú ẹ̀sìn, Alhamdulillah. ẹni tó tọ́ sí tó kàn, Inshallah. ẹ̀yin ni ká gbé fún. Kódà ńjọ́ tí wọ́n ń lọ ṣètò èmi náà ráàyè lọ Allahu akbar. wọ́n gbé wá bá mi lé. Allahu Mo akbar. dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run Pẹ̀lú mo sì gbà ògo Ọlọ́run. tayọ̀tayọ̀. Pẹ̀lú ògo Ọlọ́run, Ọlọ́run ò ní jẹ́ kó jẹ́ ìbálẹ́jọ́ burúkú. Àmín. Gbogbo ìgbàkúùgbà tí ẹ bá tún mọ rántí pé ìbáwọn kí ni mo joyè sí, Ọlọ́run ní jóun bẹ́ẹ̀ fọ́ sí Àmín o, bá mi àmín mo o. dúpẹ́. Adúpẹ́. Kó tó di pé a mọ̀ lọ Náà. ní ibi tá a lọ ayé dé bá mi, Náà. àyè tí ò yẹ ká bá àfa àti ń bá àfa, Hmm. àyè tí ò yẹ ká bá ọmọlékéwú àti ń bọ ọmọlékéwú, kódà ìmámù nù bá mi ta lẹni Ọlọ́run. A'udhu billahi minash shaitani rajim. Bismillahir rahmanir rahim. Allah. A dá ọpẹ́ fún Ọlọ́run. Alhamdulillah. Ọba tó bá Ànábì sọ̀rọ̀ nínú Al-Qur'an. Sallallahu alayhi wa Kò sallam. dákọ̀ àfà, Hmm. kò dákọ̀ ìmámù, Hmm. kò dákọ̀ ọmọ kéwú, Allah kò akbar. dákọ̀ jàmá.
Allahu ó ní yá ayọ́ alladhina amanu àwọn tó gbàgbọ́ gbogbo lódodo. ẹ̀yin tẹ́ ẹ gbà fún ọlọ́run Allahu akbar. ó ń pe gbogbo yín nígbà tí ó wà kọ́ sọ̀rọ̀ àkọ́kọ́ ó ní taqullaha Allahu akbar. ìbẹ̀rù ẹ ọlọ́run. lọ bẹ̀rù ọlọ́run Allahu akbar. tẹ́ ẹ bá ti fòwò ọlọ́run lẹ̀ tẹ́ ẹ bá ti bẹ̀rù ẹ ti pòfo ẹ pàdánù. ẹ ti gbẹ́sẹ̀ kúrò lójú ọ̀nà àṣẹ ọlọ́run. gbogbo àwọn à ń pe ẹni tí ò ní bẹ̀rù ọlọ́run à ń pe láàfáà kò ló kọ̀ mí ká tó pèèyàn lẹ́ni ọlọ́run a gbọ́dọ̀ bá tẹ́kí wà lọ́dọ̀ ẹni náà. náà ní ń jẹ́ ẹni ọlọ́run ìbẹ̀rù ọlọ́run náà ni ẹni ọlọ́run. kò ní jẹ́ ẹni ọlọ́run tẹ́yìn ò bá ti níbẹ̀rù ọlọ́run kì í ṣe ẹni nírìn ọlọ́run. kò níbẹ̀rù ọlọ́run lọ́rọ̀ kò níbẹ̀rù ọlọ́run níwà Allahu kò níbẹ̀rù akbar. ọlọ́run níṣesí kì Allahu í ṣe ẹni akbar. ọlọ́run ẹni tí ò bá ti páyà ọlọ́run Ẹni ní tí ò bá- kọ̀kọ̀ àti àti ní lọ́kànkán gbangba kì í ṣe kì í ẹni ṣe ẹni ọlọ́run ọlọ́run. Allahu akbar. náà bá mi ẹ ṣé mo dúpẹ́ á tún mọ rí yín bá. alhamdulilayi mo fẹ́ èyí tí mo tún fẹ́ kí ẹ bá mi ṣe kó tó di pé ẹ ṣàdúrà fún wa kó tó di pé a mọ̀ lọ Náà. torí ìjọba àsìkò. Náà. Nàìjíríà lórí bó ṣe rí Tọ́. ṣé àfọwọ́fà ni àbí ọlọ́run ní í ṣe tó wù. ẹ ṣeun àkọ́kọ́ ọlọ́run ti ní àkúnní àkúnlákùn Allah akbar. ó ní ẹ ṣe tèmi ẹ máa jẹ́ tèmi ẹ máa fẹ́ mi ẹ máa gbà fún mi ẹ jẹ́ kí n tẹ́ yín lọ́rùn Allahu akbar. tí gbogbo wọ̀nyí bá ti pé lára wa àní dààmú àfẹ́tọ̀ lọ́hùn àfẹ́tọ́lọ́run bọ̀bá mi ní ẹni nínú orílẹ̀-èdè tí ń sin ọlọ́run jù tó ń pariwo wa ọlọ́run ni Nàìjíríà jẹ́ kan. àìwò kọ́lọ́run ní ká pa Àgbá òfìfo ní mọ́ ń pariwo. àìwò kọ́lọ́run ní ká pa. Allahu akbar. ó ní faltanzur nafsu máa kọ́ dàmátìlì gáàdì Allahu akbar. kí gbogbo wa lọ túṣe ara wa wò tá a bá fẹ́ sùn lálẹ́. ká lọ wo kọ̀ọ̀kan wa. lónìí tí mo ti lò kọjá tí mo fẹ́ sùn kí ni mo ṣe ń bẹ̀ tó jẹ́ dáadáa Allahu kí ni mo akbar. ṣe ń bẹ̀ tí ò dáa tá a Allahu bá ti ń akbar. tu owó bá a lè bá chẹ́kì ara wa Allahu akbar. tá a bá sọ pé ẹ̀ṣẹ̀ ni a kéré sí ọlọ́run kọjá kọ́lọ̀ sọ pé àṣẹ ló fẹ́ fìyà jẹ wa rárá tọ́lọ́ máa fẹ́ fi ẹ̀ṣẹ̀ wa tó fẹ́ fi san wá lẹ́san Yóò- akéré sí ìdájọ́ yóò ọlọ́run. pa wá rẹ́ ni Allahu akbar. àmọ́ kò nídìí ẹ̀ ló fi fístìkì fárú kalẹ̀ ẹ máa ṣẹ̀ ẹ máa tọrọ dáríjì tí gbogbo ayé bá wá ṣe mítìn pé ẹ má jà ṣe náà mọ́ tá a sì gbà bẹ́ẹ̀ ọlọ́run ló pa wá rẹ́ ni yóò pa wá rẹ́. wọ́n wá dá àwọn ẹ̀dá tí ó mọ̀ ṣẹ̀ tó mọ̀ tọrọ dáríjì Allahu akbar. ọlọ́run wá fẹ́ ká máa dẹ́ṣẹ̀ ká máa wá foríjì. bẹ́ẹ̀ ni èyí tí ẹ wá sọ nípa bí nàìjíríà ṣe rí náà ọlọ́run ti ní déédéé bí wàá wa bá ṣe rí sóun ló fi mọ èèyàn fún wa a jẹ́ pé ní Nàìjíríà lónìí ìwà wa náà ni ọlọ́run fi san wá lẹ́san. ó ní Allahu akbar. déédéé wàá wa ni ó fi yàn fún wa ẹ̀gbọ́n ò fẹ́ràn àbúrò Ẹ̀hẹ́n. ọkọ̀gun ò fẹ́ràn ìyàwó Ìyàwó- olórí rẹ̀ mọ́ ìyá ò fẹ́ràn ọmọ ọ̀gá ò fẹ́ kọ́ ọmọ tí ó lọ. láyé Allahu akbar. irú tí a ṣe síwájú ọlọ́run irú tọ́lọ̀ yàn fún wa alijasa lẹ́sàn ìlàlẹ̀ ọlọ́run sì ti sọ síwájú Allahu ó akbar. ní ẹ má máa kígbe ìgbà Mm. ẹ má máa kígbe àsìkò ọlọ́run ní anadaru wà anazamanu Mm. èmi ni gbà èmi làsìkò fàlátà lù mú ní ẹ gbọ́dọ̀ bú mi máa o Allahu kí wọ́n máa sọ akbar. pé ìgbà yóò da Mm-mm. àsìkò yóò da ọlọ́run lèmi lẹ́ ń bú gbogbo ìgbà tó bá wá ká gbà pọ̀ Ká ọmọ gbà. ọ̀bá tó mu wá. ká gbà pé ń tọ́lọ̀ mú wa ìṣe pásìkò Tinubu ni ò dá. èyí tó tún wá jẹ́ kẹ̀ǹkà ń bẹ̀ náà. ó ní wípé a tún wá ń dẹ́ṣẹ̀ kún ẹ̀ṣẹ̀ Mm. bá a ti sọ pé nàìjíríà lè iye èèyàn ti ń sọ pé nàìjíríà ò lè dọ́dọ̀ gbogbo wọn Mm-mm. gbogbo ọ̀tá ń sọ gbogbo ọ̀tá ń pariwo pé ó lé kò Ẹ- lè dọ́dọ̀ wọn gan. ẹni tó lóúnjẹ àárọ̀ yìí nílé Allahu akbar. ó tún ti gbẹ́kẹ̀lé tí ó jẹ lọ́sàn-án lọ́sàn-án ó tún gbẹ́kẹ̀lé tí ó ó jẹ jẹ lálẹ́ lálẹ́ ohun tí ó tún jẹ fóṣù mẹ́ta wà nínú ilé ó ti rẹ̀ wà nulẹ̀ rẹ̀ ó náà àtijọ́ ń pariwo pé tí ìlú tálíkà lè bá wá dọ́dọ̀ rẹ̀ tó bá nílùú rẹ̀ òun náà ní líle náà ò dáa Allahu akbar. ẹ̀ṣẹ̀ ni wọ́n ń gbà ń tiẹ̀ torọ́ náà ní máa bí ní ìmọ̀tẹ̀rọ̀ bíkà fahadis Allahu akbar. ìdẹ̀ra tèmi ọlọ́run bá ṣe fún yẹn ẹjọ́ máa sọ̀rọ̀ nínú ìgbésí ayé yìí káyé ó lè bá yín dúpẹ́ ká mọ ìyàbára mú orí Ẹ. ẹgbẹ́ ká mọ ọmọ rírì orí àti Ọlọ́run. tálíkà tó lówó làwa jọ ń kígbe nàìjíríà le nàìjíríà ò sì le tó bẹ́ẹ̀ Mm-mm. wọ́n léyìí tí wọ́n ná wọ́n tún léyìí tí wọ́n lọ bù mọ́lẹ̀ Allahu akbar. àtẹ̀tí ń gba 10,000 Àtẹ̀tí ń gba ó ló le òun náà ló àtẹ̀tí le. ń gba 1 million olólè ó ló ẹni le. tó ní tírílíọ̀n
olólè Allahu akbar kò rí bẹ́ẹ̀ ẹnu rárá ara wa gan la fi ń pè nǹkan tí ò dáa la fi ń pè ní tí ò dáa. Allahu akbar ẹ ṣé bá mi Adúpẹ́. ọlọ́run jẹ́ kí a máa rí yín bá Àmín. ní kó tó di pẹ́ ṣàdúrà fún wa Náà. ọ̀dọ́ àfa Náà. àtàgbà àfa ọ̀rọ̀ ìyànjú gbogbo bí òkèròdò bí ṣe ń lọ yìí kí ni ọ̀rọ̀ ìyànjú tí ẹ lè bá ń gba gbogbo àwọn àfa àti tí ń gbé rí bọ̀ ni o àtàgbà àfa ni o. kò sí kékeré ata tí ìtani lójú. kékeré atare ó kéré ni kò fẹ́ fi bọ́. àfa làáfà ń jẹ́. Allahu akbar. lọ́dọ̀ àwọn àgbà ni wọ́n ti máa sọ pé àwọn ọmọ wa. Allahu akbar. lọ́dọ̀ àwọn aráyé àwọn ò gbọ́dọ̀ yà sọ́tọ̀ pé àfa àgbà àfa kéke kó tó lè sọ àfa àgbà àfa kéke ìwọ náà gbọ́dọ̀ wà nínú àfa lọ́ọ̀fì wa máa dákọ̀ pé ọ̀kan ní kéke ọ̀kan ní àgbà Allahu ó akbar. ti ń bẹ lára àgbà òun náà ló wà lára ọmọ èké àmọ́dún orí làáfi máa pe àfa kéke. ìdí eléyìí ìmọ̀ràn mi sí wọn òun ni kí wọ́n bẹ̀rù ọlọ́run. ká níbẹ̀rù ọlọ́run. tá a bá ti lè níbẹ̀rù ọlọ́run kò sí wàhálà. Allahu akbar. ẹlẹ́ẹ̀kejì àtàgbà àtọmọdé iṣẹ́ kan náà ìṣesí kan náà ìwà kan náà ó ti fẹ́ dọ́wọ́ gbogbo wa. àwọn tí wọ́n ń ṣe dáadáa pẹ̀lú ìbẹ̀rù ọlọ́run pọ̀ àmọ́ wọn pọ̀ tó àwọn tí ò dáa. ọlá ọ̀pọ̀ àwọn tí ò dáa kò jẹ́ kí dáadáa tàwọn tó kéré wọn kó yọ. gbogbo tí ń jà fáwa di aláìdá. Allahu akbar. kódà ara ayé tí wọ́n bá bọ́ nínú wàhálà kan wọ́n wá wá àfáà kan kó sí lábẹ́ wọ́n ní òun ló yọ àwọn kára ayé lè máa sọ pé aláìdá làáfáà yẹn kódà tá àfáà ò bá mọ̀ nípa ẹ̀. irú ẹ̀ kan ṣẹlẹ̀ sí mi láìpẹ́ yìí Allahu akbar. ohun tí ì mọ́wọ́ tí ì mẹsẹ̀ èyí tó sì kó sí mi lábẹ́ ó lé mi ni mo yọ. Allahu akbar. ó wo pé ibo ló ń lè sá. gbogbo tára ayé wa ń wí kódà mi ò ní fèsì láì àmọ́ tó bá yẹ pé mi ni èmi nu ọlọ́run tí ìbá ṣe mi tó yẹ pé ń tẹ́ka fowókọ̀ mi gbéra ní èmi nu ọlọ́run salamu alaikum. Allahu akbar. bá mi ẹ sí mo dúpẹ́ kó tó di pé wọ́n ní kì í dùn pọ̀ sókí báyìí náà ni ọbẹ̀ oge ẹ bá mi ṣàdúrà fún gbogbo àwọn tó ń gbọ́ wa àwọn tó ń wò wá nílé lóko Nàìjíríà náà ẹ bá mi ṣàdúrà fún kí Ọlọ́run jẹ́ kí ìgbà yìí tó rọ̀ wá lọ́rùn sí. bàbá wa ọlọ́fà. náà kábíyèsí o. bàbá wa ọlọ́fà. kábíyèsí o. bàbá wa ọlọ́fà. kábíyèsí o. àlàáfíà tó péye Ọlọ́run kó bá ń bò. àmín ya Allah. gbogbo ẹ̀mí Ọlọ́run kó bá ń bò. àmín ya Allah. Ọlọ́run bàbá sì kí wọn jẹ́. àmín. májọ wọn máa padà sí ibú. àmín. bàbá wa chief imam ti ìlú Ọ̀fà Muhyiddin Salman Hussein gbogbo ẹ̀mí àtàlàáfíà Ọlọ́run bá ń yọ dáko. àmín ya Allah. gbèsè ayé wọn májọ ó dàrú o. àmín ya Allah. Ọlọ́run májọ ó sunkún káyìn àmín ya májà Allah. wà náà sunkún lórí àmín ya wọn Allah. la hawla wala la quwwata quwwata illa billah. gbogbo olóyè Ọ̀fà Ọlọ́run ṣàánú wọn. àmín ya bàbá Allah. wa ní pópó tí wọ́n jẹ́ chairman gbogbo àfà Ọlọ́run sábà ń ṣàánú wọn. àmín ya bàbá wa Allah. láyé gbà mí bàbá wa olóṣè ó fi kárí gbogbo àwọn àfà wa látòkè délẹ̀ Ọlọ́run sábà ń ṣàánú wọn. àmín ya jẹ́ Allah. kálukú látùbọ̀ tán dáadáa àmín ya la Allah. hawla wala la quwwata quwwata illa illa billah ẹ fara tọ́ àfà wa Habibullah Habibullah Àríṣekọ́lá Naam. Ọlọ́run kó bá ń ṣàánú rẹ̀ àmín ya Allah. mọ́ bá ti ń jẹ́ àmín ya Allah. wọlá ìran márùn kan wọ́n rìn lórí ilẹ̀ táwa náà wáyé Allah. biamsa tí ń alikilahi yẹjìrì alasara Allah. wọlá àwọn márùn kan tó ti pọ́lọ̀ ń dá wọn àwọn náà lórí ilẹ̀ táwa yìí wàlẹ́ ìsàláhùn min walidaini Allah. kàlẹ́ ìsáni àwọn márààrún yìí ò ní ìyá tó bí wọn ò ní bàbá tó bí wọn àfàwọn márààrún àfitọrọ fún yín Allah. ìgbésí ayé ọlọ́mọdé kó dà àmín ya Allah. bí ádámà Àmín. àtọrọ fún yín pẹ̀lú ànábì ádámà alayhi salatu wasalam ó ríra rẹ̀ lóhùn kò níyà kò ní bàbá wọ́lá rẹ̀ mọ̀ ṣe yín lẹ́yìn nìkan àmín ya wá Allah. àwa ìyá wa gbà nana àwa òun náà kò níyà kò ní bàbá ó ríra rẹ̀ lóbìnrin bí ti ń jẹ́ Allah. ọlọ́mọfẹ́ yìí náà sílẹ̀ àmín ya ọlọ́nàbí Allah. lọ́dọ̀ lọ àmín ya wà Allah. náà kàtà sọ́ọ́lì ràkúnmí sọ́ọ́lì o Hmm. kò níyà kò ní bàbá òun náà bára rẹ̀ ní ràkúnmí ó sì rí ayé rẹ̀ lò àmọ́ ohun tó parí rẹ̀ wọ́n gún pa ni wọn ò ní gún yín pa àmín ya Allah. ọlọ́nàbí lọ́dọ̀ lọ sallallahu alaihi wasallam. lẹ́yìn ìgbà náà wọ́n bẹ̀rẹ̀ kọ́bùsín àgbò tí ànábì Ibrahim pa kò níyà kò ní bàbá wọn ò ní gún ipa Allahu wọn ò ní akbar. fàbẹ́gbẹ̀mí Allahu wọn ò ní akbar. fìbọ̀gbẹ̀mí Àmín ya Allah. ọlànàbí lọ́dọ̀ lọ sallallahu alaihi wálé aṣọ àti ọ̀pá ànábì Isa wasallam. tọ́lọ́run ọba yọ̀ọ̀dá fún gbogbo nǹkan ní í ṣe ó ń rìn ó ń dà ó ń di gbogbo ntọ́lọ́run bá ní kó máa dà síbẹ̀síbẹ̀ kò ní ìyá tó bí kò ní bàbá tó bí ọlọ́mọsà wọlé abẹ́
àṣẹ ẹnu yín ọlọ́mọdé kúkú àmín ya ayé Allah. ò máa gbà fún yín àmín ya ayé ò Allah. ní hétì yín àmín ya la Allah. hawla wala wala quwwata illa illa billah. tó tí àgbẹ̀ bá ṣetán yóò rè lù dáró inshallah tálùkù bá ṣetán yóò rè lù kòsùn ǹjẹ́ inshallah lékelèké wa ti ṣetán lónìí àfẹ́ lọ adúpẹ́ kẹfún alhamdulillah níwòyí ijọ́ mẹ́jọ ìwòyí ìgbà mi tí ẹ tún padà máa pàdé wa tẹ́tùn bá máa gbọ́ wa èmi ọmọ yín ọ̀rẹ́ yín Mallam Habib Arísíkọ́lá Adélékè Àkànfẹ́ ọmọ àjẹ́ ọlọ́run yín náà ni adúpẹ́ bámi ẹ náà bá ń darúkọ yín lẹ́ẹ̀kan sí kó tó di pa mọ̀ ní. èmi ni alhaj alfa abdulrasheed muhammadu yusuf akéwùsọlá tí gbogbo èèyàn mọ̀ sí fúnra ẹ̀ ọ̀rẹ́ mùkádámù àgbà ẹ̀yin lẹ lè pè mí bẹ́ẹ̀ mùkádámù àgbà ráyísọlẹ kọmi hadimuhum Allahu akbar. gbogbo ẹni tí ń bá ń jẹ́ aṣíwájú láyé òun lọmọ ọ̀dọ̀ wọn ayé ló lè pè mí bẹ́ẹ̀ èmi ò gbọ́dọ̀ pera mi bẹ́ẹ̀ Allahu akbar. Allahu akbar. n ò pera mi ṣé Allahu ò rí pẹ̀lú akbar. Ọlọ́run jẹ́ ká máa rí bá Àmín. àgbà ọ̀dàlẹ̀ Àmín. gbogbo ìgbà táwa ti ń pàdé yín ipò Àmín. àgbà tẹ́ ẹ wà Ọlọ́run ní jẹ́ kí Ọlọ́run ní lè yín kún bẹ́ẹ̀. Àmín. La hawla wala Wala quwwata quwwata illa illa billah. subhana rabbika rabbil izzati amma Amma yasifun yasifun. wa salamun ala Wassalamu mursalin walhamdulillahi rabbil alamin. Àmín. Kàwá. Aláwọ̀ sàlékún àlùbáríkà Àmín ya Allah. ẹ̀ dàgbà o Àmín ya ẹ̀ ní kánjú kú Àmín ya Allah. la hawla Wala quwwata illa billah. Assalamu alaikum.